ìdí ọpẹ́ wọn ni pé wọ́n síra láyọ̀. Wọ́n síra láyọ̀. Bàbá Aláàfin kábíyèsí tí Ọlọ́run pè sọ́dọ̀ yìí akọ̀yà ni wọ́n jẹ́ fún ìlú Ọ̀yọ́ àti gbogbo ilẹ̀ Yorùbá. Akọ̀yà. Akọ ìyà. Ìyà tó yẹ kó jẹ gbogbo òlú. Bàbá ka ìyà náà láyà. Ẹ má jẹ́ àárí pé wọ́n dàgbà rárá. Ẹ má jẹ́ àárí bẹ́ẹ̀. Gbogbo àwọn ìlú Ọ̀yọ́ látàwa Ọ̀yọ́ Mèsì bí tó ti bẹ̀rẹ̀ àwọn aṣọ tó fi kalẹ̀. Ọlọ́run tó lórí igbó sí i lóko. Nígbà tí kábíyèsí àná gbèsè ẹkún táwa sọ́sọ́ lọ́rùn. Kì í ṣe ká di ọba lásán sáá ní di ọba. Ẹni tí ó lè gbé mi gàdẹ tó kú bẹ̀ lọ. Òun ní jẹ́ ọba. Aṣọ yìí aṣọ ẹ̀yẹ tí ìlú Ọ̀yọ́ wọ̀ ẹni tí ó dákun tí ò ní fàyà ọlọ́wọ́ yẹn fún un. Ẹ máa fi kọ́ àdúrà láti sìn. Torí bàbá tó lọ ní kìnìún ẹkùn ní ọlọ́run mọ̀jà jẹ́ orólé ẹkùn. Bí ajá bá ti lólé fẹ́kùn ẹ̀rẹ̀kẹ́rẹ́ ó mọ̀ nílé ẹkùn fínni. Mo ya ẹni gbólóhùn ẹ má bínú Ọ̀yọ́ ló lọ́rọ̀ ṣùgbọ́n mo ya ẹni lọ́rọ̀ ẹ̀rọ orí ẹkùn kìnìún ló kù lórí ìtẹ́ ẹ má jẹ́ mú sí oró lè yí o. Ẹni tí ó lè gbẹ́lu ga lọ tààrà tí ó sì láyà àbàyàgbàgbà tí ó tún lè kọ̀yà fún yín ẹ̀sìn máa tẹ́ bá yẹ̀wò lára àwọn tó fẹ́ jọba. Ẹni tí ó jẹ wọ́n sọ ìlú Ọ̀yọ́ sápò tó máa ní àná ni wọ́n ń jẹ́ ọmọ alágbára lónìí àti ẹ̀mọ́lẹ̀ ẹ̀mọ́lẹ̀ wo. Mo kí bàbá mi ọlọ́ba tìlú Ọ̀fà àti gbogbo orí adé kájọ wá wọ́n á tún kí àwọn tá a bá ń bí àwọn alákòwò àwọn arákùnjì àwọn ilé ìjọba ọlọ́rọ̀ púpọ̀ bàbá wa fàájì èrè bàbá wa fàájì àti alápàdé gbogbo àwọn adájọ ẹ̀rí ló wọ́n ti fi yín hàn àdúrà làwọn á ṣe bàbá wa Aláàfin tí wọ́n gbèsè ìgbé kákáká ìbìtì kákáká bàbá tó kọ àyà tó tún kẹ́yìn tó láti ta Aláàfin láyà tó bá tó bá kọ̀yìn sí ọ wọn sì ní ọba tó tó lè bọ́ jẹ̀ lẹ́yìn tí nǹkan ò ní sí ọ. Kábíyèsí aláìlúwà. Bàbá Aláàfin Ọ̀yọ́ arákùnrin ọmọ ṣe wọn tí ẹ́ńjìnì ti ń gbé bẹ̀ ju gbogbo ayé lọ. Orí pé ọpọlọ wọn pé ọ̀rọ̀ ẹnu wọn pé ìrìn wọn pé. Bí ẹ bá rìn ẹ́ tí wọ́n pé ọba alẹ́ Yorùbá pọ́nbélé ni. Àwọn ni wọ́n lọ yìí. Báwa sì gbà pé Mùsùlùmí ni wọ́n látẹ̀tẹ̀ sàṣù Ọlọ́run ti ní tí ìbá fi hàn ẹ má tọ̀ gbogbo yẹn nípa àwọn náà pa àwọn làwọn sọ. Níjọ́ tí bàbá ọlọ́fà tí wọ́n ń ṣòwúyè ẹ̀yìn mi ní ẹ ti kírun jímọ̀. Ẹ̀yìn mi ní ẹ ti kírun jímọ̀ dàmọ́sì náà wọ́n tó di bí màá ń kọ̀ báyìí. Ibi tá a pàdé káyìn ní ọ̀dọ̀ bàbá wọn lọ́kìnrin. Ní wọ́n sọ pé wọ́n ṣe wá àṣìkò àtà.
agbádùn wá sí ẹ̀. sọ́nà ló sì ní atọ́ pípé o lẹ́yìn ọlọ́run ẹ̀ tó bá pé náà kó náà wọ́n pọ̀ tó pé lè rí màá tó fọwọ́. àwọn làá tọrọ àdúrà fún bàbá tó gbàgbé láàyè ìlànà oúnjẹ torí ẹni tí o bá gbàgbọ́ kò ní kírun ni kò ní gbà wẹ̀ yóò sì fi hàn pé èlò ṣùgbọ́n mẹ́lẹ́ lò kálukú sì du àyè rẹ̀ kalẹ̀ fún. àwa fi ọlọ́run bẹ ọlọ́run odò tí o bá ti tóbi tẹ́lá lé ní ìgbẹ́ títí wà nílẹ̀ èyí tó bá fẹ́ títẹ́ agbára ẹ̀ kò kà fọlọ́ ọlá òní tó bí ẹsẹ̀ tó ń kíbẹ̀ náà kó máa pọ̀ ẹni tí o tó ọgá pọ̀ lu ọlọ́run díẹ̀díẹ̀ àìmọye tí bàbá yóò bẹ̀rẹ̀ tára ayé pè wọ́n gẹ́gẹ́ bí ọlá àìyè tí wọ́n wà àbí ọlọ́run kó bá gbà wọ́n lẹ́rú. Àmín. Àmín. Ọlọ́run kó bá wa yọ́nú sí wọn. Àmín. Ìlú Ọ̀yọ́ ọlọ́run ló jẹ́ ó dàrú lẹ́yìn wọn. Àmín. Ẹ̀yin Ọ̀yọ́ ẹ sàmí o. Àmín. Ẹ̀yin Ọ̀yọ́ ẹ sàmí o. Ẹ̀tọ́ sàmí jákè o. Àdúrà tí mi ṣe ní Ọ̀fà òun náà ni mo tún rí bíìtì lónìí àti ọba àná lọ asòkun afúnṣòro àwọn sọ̀kọ́ náà fún yàn fún wa ẹni tí ò lè gbé ra ju ọba àná lọ ẹ má jẹ́ aṣọ pé kò sí ẹnìkan mọ́ irú ọlọ́run ò sí àmọ́ ẹgbẹ́ náà kó mú yẹn gidi wá ìgbàdàn náà wọ́n sì wá yàn fún wa ẹrù rí nǹkan lẹ́lẹ̀ ẹ̀wẹ̀ ló lẹ̀ ẹ̀wẹ̀ lọ́kọ́nù ẹ̀rù bàbà lọ́nà wá yẹ̀ fún wa ó kí ọ̀rẹ́ mi púpọ̀ dájú alẹ́ pẹ̀lú èjìdé ọ̀rẹ́ gbogbo wa ọlọ́jẹ́ wọn bẹ dáadáa lọ́mdà bẹ́ẹ̀ la bẹ náà fún Ọ̀yọ́ ẹni tí ó wọ Ọ̀yọ́ lẹ́yìn ọlọ́mọ yẹn fún yín. Àmín. Ẹni tí ó wà lọ wájú ni kọ́ lọ́wọ́ ń yẹ̀ fún yín. Àmín. Ọlọ́run sì ní kí erógun. Àmín. Bílọ̀ yóò bá ti rógun ilẹ̀ Yorùbá. Ọlọ́run ò ní jẹ́ rí fìtínà. Àmín. Ẹ̀yin bàbá Ọlọ́run ó jẹ́ òdùn fún wa. Àmín. Gbogbo ìlú Ọ̀yọ́ ìfọ̀kànbalẹ̀ ó máa jẹ́ tiwa. Àmín. Fún bàbá wa Aláàfin tí wọ́n lọ kúlúwọ̀ láwọ̀ mẹ́ta. Bismillahi rahmani rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahi rahmani rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Bismillahi rahmani rahim. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له fún ìlú Ọ̀yọ́ lápapọ̀ لإيلافي بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. èsì ní parí gbogbo àwọn èèyàn lè sìn ẹni tẹ́yìn tí ó bá fi dùn yín ẹ̀ẹ́dì sàgbàgbọ́ rẹ̀ mo ti bẹ̀ ní pẹ́ẹ́pẹ́ ẹ wo orí gẹ́gẹ́ bí ó kọ́ ọlọ́pàá ẹ̀ẹ́dì sí yàn ẹ̀ẹ́dì sí ẹsẹ̀ gbé ẹni tí ẹ máa jẹ ká tó bá débẹ̀ ẹ̀ẹ́dì sí yàn ẹ̀ẹ́dì sí yàn ẹ̀ẹ́dì sí yàn subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin. Bàbá wa chief imam ti ilẹ̀ Ọ̀fà Dr. Sheikh Mọ́lẹ́dẹ́ Salman Hussein ẹ̀ẹ́dẹ́gbàsí chief kúrò.